ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá óyáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ilẹ̀ tó ń ilẹ̀ falafala ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀mí tí ò ní jẹ́ kó kó sáwọ́ oníjìbìtì wọ́n wà nílùú Èkó tó bá wà nílùú Èkó ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́lá ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. lórí social media especially ní YouTube ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá máa pe nọ́mbà wọn 002111530 bóyá máa tẹ ọmọ wọn lẹ́kìtì ìkọ́lé lẹ́kìtì èkó sani ó ti gbé pawó ó yáyáyá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. ìròyìn tó ń ṣẹlẹ̀ ìròyìn ajá balẹ̀ ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Kẹ́mi máa bá ṣẹ̀ lọ olúwa ti ẹ lẹ́yìn bó ti ń dún o àìdùnmọ́ onígbọ́ ẹ onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ̀n bó ṣe ń ṣe ni kò máa ṣe. torí tó bá ní kí ló lọ nígboro pé ta ló ń mi ìlú títì gan gbogbo wa la ṣàkọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. Gbọ́mi ẹ̀yin ò bá mọ kí ló wá kún o ẹ̀jọ́ yé wọn ọ̀ràǹdà gan. Ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. Orí every gentleman lágbàáyé màá ló ń gbọ́rọ̀ ẹ títí tó fi dé. Orí àwọn pòfẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tí Kẹ́mi sọ màá ló nítumọ̀. Ìwọ gangan léèyàn tiwa tí ó máa lẹ́lẹ́gbẹ́ o. A ní ẹni ò bá mọ kí ló wá kún o ẹ jẹ́ kó lọ sí YouTube gan. Ẹ polongo lọ́tún ẹ polongo lọ́sì ẹ pariwo. Ayé tèmi ẹ máa kú òwúrọ̀ o níbi tí ẹ bá ti ń wo ètò ilé mi. Orúkọ tèmi ò yí padà. Kẹ́mi Bùkọ́lá ni orúkọ tèmi jẹ́. A kú ojúmọ́ ire o. Ojúmọ́ aláyọ̀ ló mú wa lénìí o. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí kí tó máa bọ́rọ̀ mi lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi tí ẹ ń bá mi rajà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ọwọ́ yín ò ní gbẹ. Tẹ́ bá kọ́ ọ́ bàpò bọ́wọ́ lẹ máa yọ jáde. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣé. Ọjà ṣì wà ńlẹ̀ tó ń tà wàràwàrà. A ní àwọn kàmpálà lóríṣiríṣi. Ẹ wo ẹjọ́ kọ́ bẹ́ẹ̀ látòrí tọ̀báàní. Ẹ wo bí tọ̀báàní ṣe rí. Ó fàìn gan o. Àwọn èèyàn ti ń kó wìtìwìtìwìtì. Àwọn èèyàn ti ń ra wìtìwìtìwìtì àti oríṣiríṣi. A ní oríṣiríṣi tọ̀báà lóríṣiríṣi. Ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀ ẹ pè mí. Màá send gbogbo ẹ̀ sí ní WhatsApp. Ẹ wo bó ṣe rí. Ẹ lè wọ lace kẹ́ ẹ lò pẹ̀lú ẹ̀. Tọ̀báà pàtì ni kì í ṣe ilé ìtẹ́kọ́ máa gbé sórí tẹ́. Ẹ mọ̀ pé tọ̀báà oríṣiríṣi ló wà tí iṣẹ́ wà. Eléyìí ẹ lè wọ́ lọ sí patí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó fine ẹ kàn ń wò báyìí ó fine gan o. Ó fine gan. Then ẹ wọ aṣọ yìí. Ẹ rí pé ó fine. Ẹ̀yìn ẹ̀ kọ́lọ̀ yìí ló wà lẹ́yìn ẹ̀. Ṣé ẹ rí pé ó fine gan? Ẹ pè wá fún un. Kò wọ́n. Tẹ́ bá dẹ̀ ra mẹ́ta màá dówó fún yín. Ẹ mọ̀ bó ṣe wà ní 60,000 but tẹ́ bá ra mẹ́ta màá dówó fún yín lóríṣiríṣi ara lace. A dẹ̀ ní lóríṣiríṣi lace fún ẹ̀yin tẹ́ fẹ́ rà. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn màmá mi tẹ́ ń bá mi rà yẹn. Tẹ́ fẹ́ lọ tuta yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́. Fún ẹ̀yin tí ẹ tún fẹ́ bá mi dòwò pọ̀ tẹ́ fẹ́ rà ní rẹpẹtẹ tẹ́ fẹ́ lọ máa tuta ẹ pè nọ́mbà mi. Ẹ fẹ́ ra jewelries ni o Brazilian gold wà. Ẹ ó lè tí mo wò sọ́rùn yìí. Long chain nílé àfipolówó ni o. Long chain 3 color ni. Bó ṣe wà ní silver gold rose gold gbogbo ẹ̀ ló wà níbẹ̀ 3 color lélẹ̀. Bó ṣe wà ní 15,000 ni.
kò ní earring 10,000 ni màá tà fún yín, kò ní earring 10,000 ni màá tà fún yín. Ẹ̀dẹ̀ olè tó wà lọ́rùn mi náà ilé bẹ̀rẹ̀ sílẹ̀ ní 70,000 ni. Tẹ́ bá wá àmọ́ àgbọn àwọn tó ń bá mi rajà tí wọ́n bá ti wá àmọ́ bá ṣe ń ṣe fúnra wa kò yé yín. Ẹ̀yin tẹ́ bá rà ju ní tẹ́ra mẹ́ta àá dín owó fún yín dáadáa, àá dín owó fún yín. Adẹ̀ náà Brazilian gold oní 130, aló ní 110, aló ní 70,000, aló ní 55. Àwọn Brazilian gold yẹn bó ṣe wà nìyẹn. So ẹ pè nọ́mbà mi eléyìí kò ní torí bẹ́ẹ̀ mi ṣe wọ ríǹgì sí bó ṣe wà yìí kò ní ríǹgì. Tẹ́ bá fẹ́ ká bá yín gẹ́ẹ̀tì ríǹgì sí tẹ́ bá rà ẹ lè ní Kẹ́mi o bá mi gẹ́ẹ̀tì ríǹgì tó bá mu má bá yín gẹ́ẹ̀tì bọ̀ bó ṣe wà nìyí. Kó má di pé báyà ó dọ́dọ̀ yín ẹ ní Kẹ́mi Bùkọ́lá kò ní ríǹgì o, kó má dàbí pé báyà àgbàgbé ni mo ṣe ń sọ fún yín báyìí kò yé yín. So ẹ wo eléyìí tó wà lọ́rùn mi ẹ rí pólẹ́tì kẹ́ lóríṣiríṣi kọ́lọ̀ ló wà o, lóríṣiríṣi kọ́lọ̀ Mali Kampala lóríṣiríṣi kọ́lọ̀ ló wà. Ẹ wo pépélé ẹ rí pó fine, ẹ wo ṣẹ́yìn náà ó lè kú 60,000 ni 60,000 60 òun lélẹ̀. Kò síbi tẹ́ ẹ gbéṣẹ́ yìí dé àwọn míì mọ iye tí wọ́n ń ta o, ṣùgbọ́n abátirówó díẹ̀díẹ̀ nínú ọjà ká gba bọ́lọ̀ ṣe bá wa tà á. Díẹ̀ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ìlẹ̀kẹ̀ blessing ìlẹ̀kẹ̀ ẹ pè mí òun lélẹ̀ lóríṣiríṣi mo ní ẹ pè. Àtẹlẹ́ tẹ́ máa wọ̀ sídìí náà gbogbo ẹ̀ ló wà ẹ pè nọ́mbà mi kò yé yín. Àgbo nǹkan tó bá ń ṣe yín lára ẹ pè Kẹ́mi Bùkọ́lá. Nǹkan tó bá ń ṣe yín lára ara ń ro yín ni, nǹkan ọmọkùnrin ti súnkì ni, àbí ó pọ̀ ẹ lè ṣe dáadáa ni, àbí ẹ ń ya ẹ̀jẹ̀ ni, àbí ẹ ń tọ ẹ̀jẹ̀ ni, àbí nǹkan tó bá ń ṣe yín lára, àbí ìtọ̀ ṣúgà, nǹkan tó bá ń ṣe yín lára ẹ pè Kẹ́mi Bùkọ́lá. Màá bá yín kí àgbo tó jẹ́ pé ẹ̀ ní rí mọ́. Gbogbo àwọn tó ń ṣe àgbo lọ́wọ́ mi náà ń dúpẹ́ kì í ṣe tẹnu. Mo fi Ọlọ́run bá tó tí wàá jọ ń sìn mo fi ṣẹlẹ́rìí. Gbogbo wọn náà ń dúpẹ́ pé Kẹ́mi Bùkọ́lá àgbo tí àwọn rà lọ́wọ́ ẹ̀yin ó ṣiṣẹ́ o. Wọ́n tún nítorí ìsèyàn sí mi lágbára lọ́wọ́ Ọlọ́run àríṣe àárẹ̀ àríṣe àìsàn. Àgbo jẹ̀díjẹ̀dí akọ̀jẹ̀dí jẹ̀díjẹ̀dí ẹ mọ̀ oríṣiríṣi jẹ̀díjẹ̀dí ló wà. Bó jẹ́ akọ ẹ̀ ló ń ṣe yín tẹ́ tí ń ya ẹ̀jẹ̀ ẹ má dúró kídì yín yọ. Tídìí èèyàn bá yọ ìyẹn máa ń pẹ́ kó tó wọlé o. Mi lè parọ́ fún yín o. Tí èèyàn bá ní ìdí ẹ̀ yọ báyìí máa sọ fún nǹkan báyìí because ẹ máa ṣe àwọn àgbo míì fún ìdí tó ń yọ kò ní kì í ṣe pé kò ṣe òbó máa ń já oògùn. Ẹ má dúró tí èèyàn bá dẹ̀ ti ń yẹ ẹ̀jẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ nǹkan tẹ́ máa expect ni pé kídì yọ. Ẹ má dúró kídì yín yọ. Ẹ tètè mójútó ara yín. Ẹ mọ ojútó ara ẹ fi nǹkan ìbílẹ̀ ẹ fi àgbo ẹ fi mójútó ara yín. Bẹ́ẹ̀ pé ẹni tó ń jẹ nǹkan dúdú ni ẹ ní àgbo jẹ̀díjẹ̀dí sílé, ẹ ní àgúnmu sílé, ẹ ní àgbo ẹ̀ sílé olómi ni oníọ̀tí ẹni sílé. A ṣe ń láǹfààní gan. Ẹ bá mi rajà nǹkan tí ẹ lè ṣe fún mi náà nìyẹn ẹ̀yin tèmi. Kẹ́dẹ̀ bá mi subscribe sórí Kẹ́mi Bùkọ́lá orí Kẹ́mi ẹ bá mi lọ subscribe síbẹ̀ ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí lórí ọ̀rọ̀ nǹkan tó ń lọ náà ni màá fẹ́ dá sí lórí àwọn tí wọ́n ṣe Yorùbá nation yìí ni. Wọ́n ní ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe lówùúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́. Mi sọ pé àgbàlagbà ni mí òwe ni o. Ẹ má bínú ẹ̀yin ìyá mi tẹ́ máa ń wò mí. Òwe ni. Ní ọjọ́ títí gbogbo wọn ṣe bálabàla tó ń ṣe rédèrèdè online tí mo bọ́ síta tí mo sọ̀rọ̀. Nǹkan tó máa sọ ni pé Kẹ́mi Bùkọ́lá wọn àdárúkọ mi náà bọ̀ mo mọ̀ wọ́n wo fídíò mi èmi náà bá wí. Jẹ́lọ́sì ni wọ́n jẹ́lọ́sì. Nǹkan tí mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ sọ pé mò ń jẹ́lọ́sì nígbà tí mo róòótọ́ ọ̀rọ̀ lọ́jọ́ sí tí mo sọ. Ṣé nǹkan tẹ̀lé fi sọ pé mo ń jẹ́lọ́sì ni nǹkan yọkan ni bóyá torí pé ẹ wà ní òyìnbó. Ẹni pé ṣé pé mo wà ní òyìnbó ló fi ń jẹ́lọ́sì mi àmọ́ yàtọ̀ sí yẹn mi ì rí nǹkan tó wà lára yín tí mo lè jẹ́lọ́sì Ọlọ́run bá ń gbọ́. Tó nọmba wọ́n Ọlọ́run ò dá mi lójú kòkòrò láti lẹ̀. Mi ò ń wo nǹkan èèyàn ń jọ mí lójú. Nǹkan tèmi ẹ ló máa ń jọ mí lójú Ọlọ́run bá ń gbọ́. Mi ń wo nǹkan èèyàn. Kí ká mọ̀ pé àbítẹ́gbọ́n tí ń wò mí ni no tẹ́ ń tẹ̀lé mi ẹ ti mọ̀ pé mi ò ráyè tẹ́ pé èmi náà fẹ́ máa ṣe ni màá máa sọ online lójoojúmọ́. Màá máa sọ nǹkan mo lè máa bú ẹni tí mo mọ̀ pé tí n bá dárúkọ ẹ̀ àwọn èèyàn máa wá síbi wọ́n wá wò mí. Ṣùgbọ́n mi ní time.
mi ì lè fi ẹnu mi ì lè fi ọwọ́ mi kó ọ̀rọ̀ jọ kí kó tún yá kí àdàbí tó lẹ́ni tó ń borúkọ ẹ̀jẹ̀ lẹ́ni àdàbí máa jà gbogbo nǹkan ìní ẹ̀ máa lọ. ẹ rí mọ̀ pé ilé ayé tèmi gẹ́gẹ́gẹ́ ni step by step ilé ayé mi gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ sáré kọjá kádà rẹ̀. tí o gbogbo ẹgbẹ́ wọn jẹ́lọ́sì ọba ti sòótọ́ ọ̀rọ̀ fún yín báyìí wọ́n jẹ́lọ́sì yẹn ẹ lọ stop rédèrèdè ẹ lọ stop rádaràdà online. ìwòyí làárọ̀ ìyá ìbàbá Èkìtì tárúgbó yín wá ń sunkún ní ọjọ́ sí nígbà téèyàn kọ́ dìde láàrin yín tó ní ẹ̀kọ́ máa dáwọ́ stúdíò fún òun. èmi tí mo jáde ní pé torí mo wò ó mo jókòó mo pa stúdíò bá wò ó. olórí wa wà ní àhámọ́ tó ń jìyà ẹ̀mọ̀dí ó ń jìyà gbogbo ọmọ Yorùbá ó wà ń bẹ̀ yẹn wọ́n ti mọ́lé ibẹ̀ ẹlẹ́yìn wá ráyè ní kó máa dáwọ́ stúdíò fún yín. wọ́n dáwọ́ yẹn gbà yín gbogbo nínú gbogbo yín ẹ̀ lè jáde kẹ́yìn náà sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo yín dákẹ́ àbòsí rí kí sí payín pọ̀ ń gbà yẹn ọ̀dọ̀ rẹ̀ nǹkan tó wá payín pọ̀ wá tún yín ká ní ìsẹ́ wá ń pariwo online tó bẹ̀ láyè mi lè báyọ̀ ṣe àbòsí no nǹkan tí bá máa ṣe lójú ẹ̀ báyìí òun ni máa ṣe lẹ́yìn ẹ̀ bí láyè tèmi ṣe rí nìyẹn. ó wá yá ní ìsìgbà ẹlẹ́ṣẹ̀ wàá mọ̀ ìpó kówó jẹ́ lóró gbáhùn lẹ́nu yín gbogbo ẹ̀ tẹ́ ń sọ yẹn. ìgbà tẹ́mi Kẹ́mi Bùkọ́lá jáde lọ́wọ́ tí mo ń sọ tẹ́pẹ́ iná sọ ni èèyàn mi ò ní dìde kí ló máa ń ṣe iná tẹ́ wá sọ olóyè Sunday Igboho di ATM ikọ́ tó ẹ̀yà mi lẹ́nu jù ní gbogbo ẹ̀ tẹ́ ń ṣe Yorùbá Nation yìí. ìyẹn lásìá ló ṣẹ̀ jáde mo sọ wípé oṣù tó jáde ló gbé account number ńlẹ̀ mo wá síbí mo wá sọ náà oṣù tó jáde tóun náà tó pé òun náà ṣẹ̀ jáde ń sọ̀rọ̀ mi kò sọ̀rọ̀ rí bó jáde sí Facebook ń sọ̀rọ̀ báyìí obìnrin ni woman yẹn obìnrin ó sanra báyìí mi lè máa dárúkọ oṣù tó jáde ló ti gbé account number ló ti gbé síta lórí kọ́ máa dáwọ́ fún mo ní kí ni gbogbo eléyìí ọbọ̀lọ́ etí ìbọ̀rọ̀ dé ṣé rí ìdajì yín nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho fake ní gbogbo yín ohun tẹ́ máa jẹ kò jẹ́ kẹ́ ẹ gbọ́n nǹkan tẹ́ máa jẹ lẹ wá sí online nǹkan tẹ́ dẹ̀ máa jẹ lẹ wá lẹ fi mórúkọ olóyè Sunday Igboho Sunday Igboho we support you we kíní kan irọ́ ńlá ni ó lè ní ìdajì inú yín ẹ wá kágbádágbọ ẹni tẹ́ pé àmọ́ bó ṣe dé online yìí ibi tí èèyàn bá ti ń ṣẹlẹ̀ wọ́n ti ń jẹná ṣùgbọ́n tí ti pọ̀ jù wọ́n dáwó àwọn ọmọbi tí owó sọlẹ̀ sí ilé agbákatì náà bẹ̀ẹ́lẹ̀ lólùbáwí lẹ́ni tó ń kọ̀rẹ́ẹ̀tì yín ẹ kò tí ẹ ń ṣe bó ṣe wù ẹ ń ṣe rádàdà ẹ ń ṣe rédèrèdè ẹ wo àwọn Yíbò ló wà ń bẹ̀ yẹn owó táwọn Yíbò ń dá Yorùbá ò tí ì lẹ́nu ẹ̀ ṣùgbọ́n wọ́n ń dá ojú kan ni wọ́n ń dáwó sí a ti sọ fún yín ojoojúmọ́ la ń sọ fún yín olè ló máa bá ayé gbogbo ìdajì inú yín jẹ́ olè nífẹ̀ẹ́ Sunday olóyè Sunday Igboho irú àwa tá ń sọ̀rọ̀ yìí a nífẹ̀ẹ́ dénú jù yín lọ tẹ́ ń pariwo ẹ̀ ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ jẹ́ òun mo gbẹ́ka nọ́mbà ńlẹ̀ pé ẹ dáwó fún mi o ẹ ṣe kíní kan o kò dé sí bí mo ṣe ń gbàdúrà bí mo ṣe ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho kò sí kí n má fẹ́ gbàdúrà kò sí kí n má morúkọ olóyè Sunday Igboho sí nínú ṣọ́ọ̀ṣì wa kò sí kó má gbàdúrà fún olóyè Sunday Igboho nǹkan tó ń pè ní ìfẹ́ nìyẹn kì í ṣe ìfẹ́ ojú ayé ìfẹ́ kí n sọ̀rọ̀ tó kí n gbowó ẹ wá ti ṣe torí Sunday Igboho ní ìsìn owó ẹ ti wá mẹ́ẹ̀kì ẹ̀ ẹ̀yin alátẹnujẹ ìwòye láàrẹ ẹ wá ń jà ẹ̀ tí ìjà ẹ máa jà gan o ṣé mo pé nǹkan tẹ́ ẹ sè bàbá Ìjẹ̀ṣì bàbá Èkìtì àti Dára nǹkan tó pa yín pọ̀ ẹ mọ̀ pé ó ti tú yín ká nìsín kí ló fàjà wá béèrè pé kí ló fàjà yín sí owó ni owó ló fàjà yín ìgẹ́ ẹ̀ tí wá jẹ́ kí ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ń sọ ó ti wá ṣẹ́ mọ́ yín lára ń sìn gbogbo àwọn èèyàn ṣe ń bú yín ipò owó ṣé ẹ rí pé ó ti wá hàn tí ó gba pé owó lóòótọ́ owó lẹ wá kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ owó lẹ wá sí Yorùbá Nation tẹ́ wá ń ṣe owó ojú òde wà ń tì ara ò lọ yín ẹ ti gbá ká nọ́mbà sílẹ̀ ẹ dáwó gbogbo yín tó bá kó gbóyún sílẹ̀ ẹni tó arípò wù ẹ̀ ó ṣí ọkọ̀ ìtàn mi rò pé ojú mẹ́rin lọ́nu yín ẹ̀yin aláìlójútì
alájẹfẹnu nílẹ̀ bíi tẹ́dìyẹ adójútì ni ọmọ adójútì ni bàbá ní gbogbo ẹ̀yin bàbá tẹ́ dúró ní dúdú Èkìtì ṣé ní ìsinmi wá yẹ kí bàbá Èkìtì kó a máa lọ rojọ́ ọ̀dára kí dáhà wá síta kó a máa tẹ̀sí lójú ṣé ní àkókò yìí ni tẹ̀dẹ̀ lẹ́fẹ́ gba Yorùbá nation ọbẹ̀ ti fẹ́ jiná tán gbogbo bóyá ń ṣe yín ní báyìí dẹ̀ ń ṣera yín kò sẹ́ni tó mọ̀ ìyá bẹ̀rẹ̀ sí ní tú àṣírí nǹkan tẹ́jọ́ sọ ẹ wá ń sọ dára jáde lánàá àbáṣe àná lèmi ṣáàrí lóòrù àná kìnìkan olúwọ́n bú ẹ lẹ́yìn nǹkan tí wọ́n fi bú ẹ tó gbé èmi ò ń jàjẹ́ mi ò ń gbè síyàn lẹ́yìn o tó jẹ́ pé lóòótọ́ ni bàbá Èkìtì ń rojọ́ dára lẹ́yìn alábòsí ni bàbá Èkìtì ṣùgbọ́n ọ̀daràn tó bá jẹ́ mi nìwọ́n ni ìjà ibi ló ń jà ibi tí bàbá Ìjẹ̀ṣà ti rojọ́ ẹ̀ yẹn tó jẹ́ mi ni màá gbé rìkọ́ọ̀dù ẹ̀ síta báyìí gbogbo ayé bá fi ti gbọ́ oníwọ́n bú ẹ lẹ́yìn àwọn lẹ́yìn tó tí bàbá Ìjẹ̀ṣà ti sọ bàbá Èkìtì mi rò pé ó ti bú dára ní online rí ṣùgbọ́n ìwọ gbogbo wá sí online ẹ wá tú gbogbo ẹ̀ lójú ẹ máa lé èpo lójú lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ẹ máa ní èpo lójú lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo lè sọ̀rọ̀ ọ̀rọ̀ tàdé sẹ́yìn ní ìsìn wọ́n ń jálàsì mi ní kóró gbáǹgbáǹ lẹ́nu gbogbo tẹ bá ń sọ yẹn gbogbo tẹ bá ń dáṣà yẹn má dáṣà ìdọ́dọ̀ tèmi o ẹ má dáṣà orí burúkú yẹn wọ́n ń jẹ́lọ́sì ìdọ́dọ̀ tèmi ẹ̀ ń wojú ni ṣé ẹ̀ ń wojú ni wọ́n ń jẹ́lọ́sì ẹ bá ti lè sọ ẹlẹ́ẹ̀ tí mo sọ ẹ̀ níta máa sọ̀rọ̀ báyìí wọ́n ń jẹ́lọ́sì wọn ni ṣé mo ti sọ kí tó bẹ̀rẹ̀ lẹ́yìn ní mo tó fẹ́ bẹ̀rẹ̀ ṣó mo ní nǹkan tó ẹ lè fi sọ pé mo ń jẹ́ bóyá tó pé ẹ wà nílùú òyìnbó tèmi ò tí ì dé ìlú òyìnbó rí tí mi ti dé Amẹ́ríkà dé ògbé ẹ̀rí ìyẹn nìkan ni àmọ́ lẹ́yìn yẹn eléyìí tó kù èmi ẹ mú orúkọ búkì ẹ mú kúrò lélẹ̀ nǹkan tó kù láyé téèyàn ń ṣe gbogbo nǹkan tó kù ní nǹkan dáadáa tí èèyàn ń ṣe láyé mi ì tí ì rí àti sọ òótọ́ èrò ọmọ àbáwọn èèyàn mi torí pé tẹ́lẹ̀sí mi ni ẹ̀rọ ọmọ àbáwọn èèyàn mi láti sọ̀rọ̀ àwọn mẹ́lẹ̀ fẹ́ máa kó láyà jẹ níbí Yorùbá lè ṣe gbogbo àjọ ń sọ ni àwọn kan ń sọ ju àwọn kan lẹ́yìn ń sọ ju èmi lọ bẹ́ẹ̀ èmi náà ń sọ mo wà lẹ́yìn olóyè Sunday Igboho gbọ́ngbọ́n ni tinútinú dẹ̀ ni mo fi wà lẹ́yìn tàdúrà tàwẹ̀ ni mo fi wà lẹ́yìn bàbá yẹn torí èèyàn gidi ni kọ́ náà lọ́jọ́ òní kó bá mi dá ọmọ ẹ̀ sí kó ṣe àṣeyọrí láyé kí ọ̀nà olóyè Sunday Igboho kó là ju bó ṣe rò lọ gbogbo àwọn ọ̀tá olóyè Sunday Igboho kó ń ṣubú kó má lè dìde mọ́ gbogbo òmìnira tó ń gbógun ti olóyè Sunday Igboho kó ń ṣubú kó má lè dìde mọ́ àwọn gòlóyàtì lẹ́yìn olóyè Sunday Igboho nílẹ̀ Yorùbá kó ń ṣubú kó má lè dìde mọ́ èèyàn ni tó bá jẹ́ pé irú ọkàn tí olóyè Sunday Igboho ní ni gbogbo ẹ̀yin tí ẹ̀yin ní ẹ ṣe Yorùbá lè ṣe ẹ̀yin ní ni gbogbo kan á ti dájú lè lọ ṣùgbọ́n ẹ̀rọ náà ni àpò yín ni gbogbo yín àpò yín lẹ́ ń dùn ẹ ti wá rí àwọn tó wà náà yẹn ẹ̀yin tẹ́ wà lọ́hùn yẹn jọ ẹ pẹ̀lẹ́ ẹ máa dáwọ́ ọmọgọ̀ mo sọ fún yín lọ́jọ́ yẹn mo ní owó ọmọgọ̀ lẹ́ ń dá ẹ dẹ̀ máa dá jọjọ́ òkú ni torí làákàyè ní púpọ̀ nu yín kò bá ṣe ń sọ̀rọ̀ ẹ máa ní àwọn kan tẹ̀síwá náà rè sí abẹ́ kọ́mẹ́ǹtì lọ́jọ́ ẹ̀ tó ń bú mi mo wò pé olórí burúkú ni yín òótọ́ ọ̀rọ̀ làwa máa sọ níbi tẹ́mi wà òótọ́ ọ̀rọ̀ ni máa sọ ní ìníṣèké kẹ́ ẹ kó sì lọ ẹ kó rí burúkú lọ ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ nínú ẹ lọ wáṣẹ́ ṣe abájọ ìṣẹ́jú ti wá sí online ẹni tó máa níṣẹ́ lọ́wọ́ máa sí online lójoojúmọ́ nígbà míì bá ọ̀sẹ̀ kan mo lè má wá sí online ilé ìtẹ́rí pé mo wá sí online láàárọ̀ yìí ní ìsìn orí bó ṣe jẹ́ títí 12 ní ìsìn mo ti débi iṣẹ́ mo rí pé iṣẹ́ yẹn kò í ṣe ọkọ tí mo lè rọ́ ṣiṣẹ́ láàárọ̀ yìí mo lẹ́ṣẹ̀ rí mi báyìí ẹ lọ ṣiṣẹ́ ọwọ́ yín ẹ stop láti máa forúkọ olóyè Sunday Igboho gba owó ẹ stop láti máa forúkọ Yorùbá nation kẹfì wádìí gẹyìn kò sí ibi téèyàn ti ń ṣe lèèyàn ti ń jẹ bọ̀ eléyìí ti ń pọ̀ jù ẹ jẹ ní àkáǹtì ẹyọ kan ẹni tó ṣe gbégbá Yorùbá nation tí ò ti pé oṣù kan ó ti rí agbákàtì nọ́mbà ilé ẹbẹ mo ti mọ̀ pé eléyìí ó lẹ́tìkẹ́ eléyìí kọjá bìkáfù ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín gidi nípa ti ìyẹn lọ bẹ́ẹ̀ nípa ti mẹsà ẹgbẹ́ kí sáré sọ yẹn ẹ̀yin èèyàn kí ló dé ẹ fi mẹsà ẹgbẹ́ lẹ̀ ṣé rí tí òjò bá dá ní ọlọ́mbrẹ́là máa mọ̀ pé ẹrù ló ń gbé ṣé ẹ̀rọ ọmọkùnrin yẹn ó ì máa nǹkan tójú ẹ̀ sì máa rí ọ̀pọ̀ tó ti ṣe irú ẹ̀ sẹ́yìn ti pọ̀ gan
àwọn story tí ó wà lọ́wọ́ mo ẹ mọ̀ pé máa sọ story fẹ́yìn tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn story ní pẹ́ bẹ̀rẹ̀ story wa àwọn story ti wà lọ́wọ́ mi gan màá wò màá wá màá sọ story fún yín lára ẹni tó fi ìyàwó ẹ̀ lẹ̀ nǹkan tójú ẹ̀ rí màá gbé wá sí online yìí màá sọ fún yín ẹ má bẹ Adecast tí ó bá pé Mercy lòún fẹ́ ẹ fi ilẹ̀ kó fẹ́ ẹ fi ilẹ̀ kó fẹ́ Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí nígbà tí ìyá ẹ̀ bá máa jẹ àwọn méjèèjì ẹ bá káàánú torí mi ìríbi tán ti ń ṣerú ẹ̀ mi ìríbi tán ti ń ṣerú ẹ̀ tí ọkọ ẹ bá ti arọjọ́ fún ẹ pé ìyàwó mi yìí o ẹ kò dáa o mo fẹ́ fi ilẹ̀ o ìwọ òṣèlú ọpọlọ ẹ Mercy Aigbe ṣé bẹ́ẹ̀ nìyẹn ọkọ jẹ yín tó nẹ̀yìn Yorùbá actress yìí ṣé bẹ́ẹ̀ nìyẹn ọkọ jẹ yín tó nílé ayé bẹ́ẹ̀ ṣe máa kún powder torí tí ẹ bá kó powder kó lójú ẹ̀ fine gbogbo ẹ ṣe máa ń ṣọ́ padà mójú yẹn tẹ́ ẹ nílé tẹ́ ní gbogbo ẹ̀ yẹn ṣé ìyẹn kò tó kí ẹ fi ra yín lọ́kàn balẹ̀ kí ẹ tọkọ bá wá kẹ ẹ fẹ́ tó kò bá dẹ̀ wá tẹ́ ẹ ti bímọ ẹ lè jókòó ara yín àfi kẹ́ ẹ lọ fi bí Ọlọ́run ṣe fún yín lógo tó ògo yẹn kẹ́ fẹ́ fi pa àwọn èèyàn míì lára ẹ̀yìn Sunday lẹ́ẹ̀ máa ẹ̀yìn tó bá yá ẹ̀yìn lẹ́yìn lẹ́ẹ̀ máa mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí torí fún kí ni ẹ bímọ Mercy Aigbe ò bímọ obìnrin ó dẹ̀ bí ọkùnrin nǹkan tẹ́ bá ṣe láyè la máa jẹ àtò ilé ayé tó bá fì báyìí ó tún máa ń fì báyìí ni ìgbà tó bó ṣe ń fì lọ bá yẹn tó bá fì wá sẹ́yìn ṣó o mọ mí ni ẹ̀ àná la rí àárẹ̀ èní ìjẹ́ àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ ọba dániwáyé nìkan ló mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ àti rí èní àti rí àná ṣùgbọ́n ọ̀la àti rí owó lọ́rọ̀ òwe ni ọ̀rọ̀ á wù mí kí Mercy Aigbe kó lọ ronú kó yé fi ọkọ lọ́kọ lá ọlọ́kọ lójú àní kó má fi ọkọ ṣùgbọ́n gbogbo àwọn tó ń fi ọkọ wọn fi ọkọ lọ sí orí ti dàrú ẹ̀yin ladies yìí ẹ fẹ́ fi ọkọ lọ́kọ ẹ díẹ̀ máa wò ó pé ẹ fẹ́ fi ọkọ yẹn máa lá ẹni ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin lójú tó jọjọ bẹ̀ láti lẹ̀ pẹ̀pẹ̀ bọ́dọ̀ ti ń ṣe irú ẹ̀ Ọlọ́run kò sí lẹ́yìn alábòsí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ẹlẹ́tọ́wọ́ ọmọ yín bá ṣọ mo fi Ọlọ́run bẹ̀ yín ọkọ ò tán láyé torí ìwà yín náà ló jẹ́ káwọn ọkùnrin máa sá fún yín eléyìí tẹ́ bá ti wá rí báyìí ẹ wá hemú káyámátá yá eléyìí tẹ́ bá ti wá hemú báyìí wá hemú ẹ wá dẹ̀yìn mọ́ tí ìbá ṣe yẹn ni tí ó yẹ kó fẹ́rù máa yẹn tí ó bá yẹ kó bá yá kò sí ọkùnrin tó ń bá yín sọ̀rọ̀ mọ́ ẹ ti dá èkúta ẹ kò tí ẹ fáìn ní èkúta lẹ́dà sí ayé lórí gbogbo àwọn tó ń fẹ́ yín wọ́n máa ń lò nǹkan fún yín lówó kan fi yín lẹ̀ kò sí ẹni tó fẹ́ dúró tì torí ìwà yín ẹ lọ yí ìwà yín padà ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn tí èèyàn bá fẹ́ gbélé ọkọ ìwà rere ni wàá mú ṣìnà kúrò wàá mú bọ́ọ̀ ni wọ́n máa wà ní ọkọ tó pé pati ṣé ìyàwó lè máa lọ pati anyhow ni ẹ dẹ̀ fẹ́ gbélé ọkọ ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ fọkàn yẹn ẹ kọ́kọ́ mú ọkọ ẹ kọ́kọ́ sọ di ọ̀dẹ̀ náà kó lè máa gbà sí lẹ́nu rántí o wọn náà bímọ obìnrin rántí o ò bímọ ọkùnrin o ẹ̀san wà o Ọlọ́run sọnù ìwé mímọ́ ẹ̀ pé òun ò bímọ ṣùgbọ́n òun bí kinní kan ẹ̀san ni nǹkan tá a bá ń ṣe láyè jẹ́ ká máa rántí ẹ̀san ẹ ṣe ọ̀rọ̀ mi ò ní kí báyìí lọ ẹ wò ó ẹgbẹ́ mi rajà ẹ̀yin tèmi skáàfù wà rẹpẹtẹ ẹ wo mo fẹ́ sọ fún ẹ̀yin tèmi tẹ máa rí skáàfù tẹ máa polówó skáàfù lọ́sẹ̀ tẹ máa ní irú yẹn ni ẹ wo skáàfù ò ń gbélé o tí a bá ṣe polówó skáàfù báyìí àwọn tó mú ló mú mẹ́ta o oní mẹ́fà oní 12 oní 15 bó ṣe mú nìyẹn o àti tún kó another type wá eléyìí tí ẹni bá ti ṣe fídíò ẹ má máa sọ pé èèyàn lè fẹ́ ẹ sọ pé kẹ́ni bá mú scarf tó fine oríṣi mẹ́ta bá mú scarf tó fine oríṣi mẹ́fà bá mú scarf tó fọ oríṣi 12 15 bá mú lè tó fine màá bá yín mélè tó fine ìyẹn pé eléyìí tí ẹ rí yẹn lọ́ọ̀kì lẹ́ máa ní o tẹ́ bá rí o scarf ò ń dilẹ̀ ìyẹn tiẹ̀ ń tà wàràwàrà gidi so mo dúpẹ́ lọ́wọ́ yín tọ́ba yín rèé o ẹ ti tún fi wọ̀nyí ẹ̀yìn ìyá mi tọ́ba òde leléyìí o ẹ bá ní òde pàtì pẹ̀lú aṣọ ẹ ṣáà rí aṣọ ẹ náà fine ẹ wo Kampala mi 60,000 ni o ní ìṣe kò gbà ẹ ṣé mo dúpẹ́ o 08022111530 ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.